ó ga o Tinubu ti di arí o wọ́n ní state police wọ́n ló ti di dandan wọ́n ní by fire by force wọ́n ní àwọn gbọ́dọ̀ ṣe state police ni wọ́n ní àwọn ò fẹ́ kí wọ́n wá pa àwọn èèyàn nílùú Nàìjíríà so we can hold our governors responsible because they are the first security of the state. Baba Tinubu ní state police wọ́n ní very soon ẹ máa rí state police o ṣé tẹ́yìn lọ́rùn abẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ṣé àmọ́ pé wọ́n tó kọ́kọ́ gbé state police jáde àwọn northerners wọ́n fò dìde the northern leaders and elders wọ́n láwọn ò fẹ́ state police àwọn kọ̀ọ̀kan ní south west náà yarí wọ́n láwọn ò fẹ́ state police àwọn ò fẹ́ state police ó máa jẹ́ pàṣẹ kìnìkan Tinubu ní òun ò gbọ́ nánà Àkànbí ọmọ olódò ọdẹ ó ní wọ́n ti gé tí òun lọ ó sọ̀rọ̀ state police níbi tí wọ́n ti lọ ṣínú ní aṣọ táwọn èèyàn wá ṣínú pẹ̀lú gọ́vnà tó dẹ̀ ń fún àwọn aráàlú ẹ̀ náà ló ń jẹ kí ó kọ̀mẹ́ǹdì òun náà ṣùgbọ́n ètò mú mi wá gangan ó ní ọ̀rọ̀ state police wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ wọ́n ní kí ìrẹ́pọ̀ wà nílùú káwá gbogbo ẹ̀ máa ṣe dáadáa lórí ọ̀rọ̀ state police ṣe mọ̀ pé wọ́n ò lè mọ̀ olúwa jù wá lọ ó kàn jẹ́ pé ní south west àwa ti di mix up Fúlàní ti ń fi Yorùbá kọ kọ́mẹ́ǹtì ọlọ́mọ Èkìtì wa bá wa ṣùgbọ́n anyhow náà láì pé dáàdì wa Àkànbí ọmọ olódò ọdẹ wọ́n ń ṣe bọ̀ díẹ̀ ni wọ́n máa fi ló káwọn tà náà kún tó rà ní dákẹ́ wèrè tó ń ṣe ń lé Haúsá àníjẹ́ kan gbedele wa bẹ́ẹ̀ before I go there ọmọ Fúlàní kan ó sunkún jáde ó bẹ̀bẹ̀ mo fẹ́ kí bá mi gbọ́rọ̀ lẹ́nu ọmọ Fúlàní Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́ èyí ní 26th of February 2026 orí Ìrìnkèrindò platform Ìrìnkèrindò Yorùbáwùyí platform la wà yìí tẹ́ bá wo fídíò bí náà bá wa kọ kọ́mẹ́ǹtì tẹ́ bá wa share lè bá gbogbo kí ló dé wá nífẹ̀ẹ́ Yorùbáwùyí nìkan kí ló dé nífẹ̀ẹ́ Ìrìnkèrindò Yorùbáwùyí Ayélàgbé àbí kí n change orúkọ Ìrìnkèrindò Yorùbáwùyí Ayélàgbé Àbẹ̀ní ni ó dẹ̀ pẹ́ láìkí orúkọ Ayélàgbé yẹn what dey go now what dey go yín now mi ò láìkí ẹ o ẹ má ẹ̀ka fòpin lọ sílé lórí ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ọmọ Fúlàní ẹ̀ ká wá gbọ́rọ̀ lẹ́nu dáàdì wa Àkànbí ọmọ olódò rẹ̀ lórí ọ̀rọ̀ state police ẹjọ́ tó yọ lọ state police báwo lè ń ṣe wò bó ṣe lè work ṣé wọ́n lè kọ́ńkà state police wọ́n lè kọ́ńkà àwọn bandits ṣá I don't know how it works òun là ń lò lamẹ́ríkà náà but mo tẹ bá rò ẹ̀fìsì mi ti fẹ́ sọ èrò ọkàn mi síta tẹ bá rò lórí ẹ̀ ẹ̀fìsì comment I support state police what about you ẹ̀ka gbọ́ ọ̀rẹ́ ọmọ Fúlàní. My message to my Fulani people, my dear Fulani people, my heart is bleeding. I cry not just because my own father is missing, but because our entire tribe is bleeding silently. We are hated, we are feared, we are misunderstood, and some of it is our own fault. Today, everyone sees the Fulani man as a bandit, even when he is innocent, even when he is just a farmer, even when he is a man of peace, he is already judged as guilty. But this was not who we used to be. Our ancestors were people of honor, people of truth, people of knowledge. Do you remember our ancestor, Shehu Danfodio, Shehu Usman Danfodio? Do you remember what he stood for? He stood for justice. He said, a nation can rise without religion, but it cannot rise without knowledge. And it is true. Countries like America now, they rise because they have knowledge, not religion. Shehu Danfodio fought ignorance with books, not with bullets. He built schools, not bandit camps. He taught justice, not jungle. So what had happened to us? What happened to us? Why are we no longer known for knowledge, but for AK-47 and cows?
Why did we abandon the turban of scholarship for the image of terror and banditry? My people, we are destroying ourselves. Today, we can't walk freely in markets. People fear us. They avoid us. They insult us. Even when we are innocent. My father was a peaceful man. He worked to bring peace between government and our own community. They called him to help, but now he has already disappeared. Ṣé wọ́n ló ní oko? Lọ́kọ́ kíni? Ṣé wọ́n ló ní oko eléyìí? Kí ló wá wá sínú oko mi? Mo ní kó kúrò nínú oko mi. Ìmọ̀ ìkúrò. O kúrò. Nǹkan tí ó ṣe fún mi kò ṣe fún mi. Èmi ò ní ọya yóò jáde kúrò nínú oko mi lèmi ń sọ fún. Mo ní kó kúrò nínú oko mi ní sọ fún. Ọgbọ́ ọya ẹ dìde ẹ kúrò nínú oko. Oko tèmi leléyìí kì í ṣe oko Fúlàní. Èmi ti sọ jẹ́mẹ́yìn kó má wọnú oko tèmi. Máa gbọ́ èmi ò ní Fúlàní kì í ṣe èèyàn àmọ́ Fúlàní kó má wọnú oko tèmi. Tó bá jẹ́ Yorùbá kò sí ohun tí Yorùbá fẹ́ wá sí nínú oko mi. Ọgbọ́ bàbá dìde ẹ kúrò nínú oko mi ẹ máa lọ. Kò sí ohun tèmi ó ṣe fún ọ tó bá fẹ́ kábùkún lókun. Tó bá fẹ́ kí àbùkún iná lókun dìde máa lọ. Bàbá dìde máa lọ. Oro ẹ dúró bàbá dìde jáde. Ẹ wọ nǹkan tí Fúlàní sọ ṣàánú ẹ ṣe yín. Báwo la ṣe máa dá ipò mọ̀ nínú àdìkámọ̀ when 90% are bandits? Ẹ jọ̀ọ́ kí ni 10% tó kù kí la fẹ́ fi trust yín? Àánú dẹ̀ sọ̀rọ̀ nípa Usman Dan Fodio tó jẹ́ grandpa wọn. Ẹ jọ̀ọ́ n tẹ́ bá mọ̀ nípa Usman Dan Fodio ẹ lè bá mi kọ sí comment section. Ẹ bá mi kọ sí comment section. Usman Dan Fodio owó ò ní gbàgbé ẹ̀ láéláé. Ewé jẹ́ agbọ́rọ̀ lẹ́nu àkàn bí ọmọ dodo sílẹ̀ ìjà àmàjà lẹ́yìn tí bàbá mi jì. Ẹ dúró bàbá Tinubu kí ló tẹ́ ẹ̀ sọ̀rọ̀ kẹ́ tó ṣìnù? Ó yẹ pé ìgbà tẹ́ ẹ ṣìnù tán lẹ́ wá sọ̀rọ̀. Bàbá mi ti wọ́n ti ṣínú tán ikùn wọn ti ń lé ẹja gbọ́rọ̀ lẹ́nu. Any other government official here, please I extend my regards. It is a joy and a great honor to be with you again this year. We give thanks to Almighty God for sparing our lives and keeping us together to see another Ramadan. And a great Ramadan that coincides with that of the Christian faith. You know what it means. Discipline, sacrifice, faith, resilience, strong determination for us to continue to brace together, pray together, and love one another. I want to thank all of you for what you have been able to get achieved so far. I thank God for what we've been able to achieve together. I didn't expect this number to show up because some people are still buried in their various congresses and other local government or state level. And we advise those in the same party with me to please bear in mind that those little ones too, they do cry. Tolerate everybody, build the structure in this period of faith, unity, harmony,
and sacrifice that you are pleading. Do it. And let the young ones breathe. I must refer to the generosity of Professor Zulu. I saw the layout of those Ramadan outreach, both for the Christian and Muslim. That is a very, very good spirit. I watched the story. You look more robust. I thought you would eat all the 300,000 shares of the place. To all of you, I'm very, very grateful because we've seen progress. We've seen commitment to duty. But please, I appeal again, let's go further to embrace the downtrodden, the young ones, and all the supporters, be all encompassing, and let's spread the development opportunity across to the grassroots. The local government and your efforts have seen a lot of progress being made in the states. I can't commend you enough. The result of hard work is more work. Including my son, the farmer from Niger. There are a lot of complaints and commendations coming from all angles. They will come from this at me too. But as long as we brace together and we move together and determined to rescue this country, the best is yet to come to Nigeria. We're out of the wood. We are out of the dark tunnel of uncertainty. The economy is showing up. Let's help those unemployed. What I promise you is not to be postponed. We will establish state police to combat the insecurity. Start looking around you. Thank you very much. Wọ́n ní state police, wọ́n ní is coming. Dáàdi wa sọ̀rọ̀ ọ̀nà economy ti ń better. Ẹni tẹ́ wà Nàìjíríà, how far? Ṣé lóòótọ́ lè economy ti ń better? Ẹ má parọ́ ọmọ dáàdi wa o. Ẹ tẹ́ wà ní òyìnbó, ṣáwọn èèyàn ò pè yín mọ́ láti Nàìjíríà pé kẹ́ help àwọn ebi ń pa àwọn ò tí jẹun, àwọn ò tí yàgbẹ́, àwọn ò tí tọ̀. Grandma lóyún, grandpa fẹsẹ̀ gún ṣò, grandchildren fẹsẹ̀ gún táyà. Ṣé wọ́n pè yín? Wọ́n ní economy ti ń better. Ìmọ̀ tẹ́ pé dọ́là ti fọ́ ọ̀nà. Ẹ bá wa download tap send. Ẹ lo promo code Abiola TTS. Lákọ̀ọ́kọ́ tẹ́ bá fẹ́ send owó sí Nàìjíríà, gbogbo owó là ń ṣe. Aṣẹ́wó ni wà, aṣẹ́wó ń kí yín o, aṣẹ́wó ni wà lọ́lùdé. Ẹ bá mi lo Abiola TTS as promo code yín lákọ̀ọ́kọ́ tẹ́ bá fẹ́ send owó sí Nàìjíríà. Direct deposit ni. Dáàdì mi bẹ̀rẹ̀ kọ́ ni mo ń lọ. Akóríire ti state police tó pọ̀ ń bọ̀. Àdúpẹ́. But dáàdì, ẹni let the youth breathe. Tẹ́ ọkọ̀ wọlé ẹni let the poor breathe. Wọ́n jẹ́ kí poor breathe. Wàhálà yẹn pọ̀. Mo kó wàhálà yẹn kàn yín náà. Ẹ ṣe ní let the youth breathe. Ẹni káwọn youth kan jẹ́ kán wọnú sínú politics. Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín dáàdì mi pé youth èwo. Ṣé youth àwọn ọmọ olówó, àwọn ọmọ politicians, àbí youth àwọn ọmọ tálíkà? President tíkẹ́ẹ̀tì
the last time I heard was 100 million. Ṣé YouTube èwo? Ṣé YouTube ìyá ìwé mi sí YouTube ni mí. Tó bá tà mí, tó tà ya ayé là gbé. Àmọ́ ìkìlá kò ya ayé là gbé mi, I so rest in peace. Tó bá tà mí, ṣé mo pé 1 million? YouTube èwo? YouTube èwo? Kí ni yóò kárí bàbá Tinubu? Ẹ má jẹ́ àtànra wa. Kí ni yóò kárí? Àwọn olóṣèlú náà ń kú òmìnira tó káwọn ọmọ wọn síbẹ̀. YouTube èwo? State police. Ó wọn alẹ́ ti kẹ́ o. Yes. Ṣé àwọn state police tó fẹ́ gbà? Ṣé wọn ò ní mú bandit níbì kan? Kí gọ́vnà bẹ̀ yẹn kó tún pe gọ́vnà bòmíì pé hello o, àwọn ọmọ àwọn ni wọ́n kó bẹ̀ yẹn o, because they are the same party. Ṣé state police yẹn ẹ máa bá wa police ẹ̀ well. Ṣé wọ́n máa jẹ́ pé nílẹ̀ Yorùbá náà máa gbà sínú state tó mọ̀ pé ilẹ̀ Haúsá Adéyínká Ògúnṣọlá kò lè sí nínú state police nílẹ̀ Haúsá. Ilẹ̀ Ìgbò wọn ò ní gba Olúfúnṣọ́, wọn ò ní gba Bùsáyọ̀ sínú state police. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àbùdí kúlíkúlí àbùdù dóńkúà Musa Raimi àti ń jẹ́wọ́ kọ̀ọ̀kan náà pẹ̀lú àwọn wèrè yìí. Báwo la ṣe máa ṣúọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ gbà nílẹ̀ Yorùbá wọn kì í ṣe Fúlàní? Ẹ bá wa fọ opinion yín sí comment section. Báwo la ṣe máa yọ kàńdà kúrò nù rẹ̀ sí? Báwo la ṣe máa rí filter nílẹ̀ Yorùbá? See you on my next show. Yorùbáwùyí lórúkọ mi. Ayélàgbé Àbẹ̀ní ni mo ń jẹ́. Orí ìkéré Yorùbáwùyí ilẹ̀ tí mo wà, ẹ bá wa subscribe sí, ẹ bá wa tẹ tó ń pọ̀, ẹ bá wa share fídíò wa náà lórí ẹ̀. Ọ̀rọ̀ yín sú mi jàre. Ẹ ṣé gan. I love you. Bye for now.